gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Kamari, mama sayimbo mbi. Kamari, mama sayimbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ẹ ṣé. Owó yín ní báyìí o. Ẹ bá ń gò. Níbo láti dé? Láti ìdè. Owó yín ni ẹ wá nílò láti kẹ́kọ̀ọ́ ṣe nǹkan díẹ̀. Ẹ máa fọkọ̀ sí. Atọ́kọ̀. Nǹkan tó wà ń bẹ̀ ni pé kí lẹ máa ṣe kẹ́ dá ìbéèrè 10 kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá kẹ́dẹ̀ mú ká yín dáadáa lẹ́yìn ìṣẹ́jú péréte kẹ́ máa gbọ́kọ̀ lọlé kẹ́ máa gbowó lọlé ló bá tán. Tẹ́ bá ṣètò yìí o kẹ́ wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 tẹ́ ẹ̀ ṣe àmúlùmálà èdè ṣúlẹ̀ ètò àfihàn lówó nílọ́pọ̀ lọ́nà 2 ṣùgbọ́n tẹ́ bá ṣàmúlùmálà dáadáa kẹ́ wà lẹ́gbẹ̀rún 10 ẹ dẹ̀ sì níbèrè ilẹ̀ àdìkẹ́ máa mú lọ. Òkè Ìbàdàn ò ní jẹ́. Ó dáa tí ìsàlẹ̀ Ìbàdàn tó bá sọ pé tẹ má jẹ tẹni rárá o mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi o bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn ìbéèrè yín tó kù tẹ́ ń gbà wọ́n owó yẹn á ti máa gbé pẹ́lí lọ sókè sí ló bá tán. Ẹ ṣeun. Kí ló kọ yín? Orúkọ mi ni Ayọ̀bámi Adékòjọ láti ìlú Ìbàdàn. Ìbàdàn mi sí ọgọ́ ọmọ àjòrò sùn ọmọ àjẹ̀gbín yóò fi kára wọn fọ́rímù. Ìbàdàn mọ̀jàmọ́jà la fi kára lé lẹ́rú. Àwa ló máa gbọ́ sásá ogun mọ́sà àgbọ̀ yàyà mọ́yà. Ìbàdàn ló ní káyà dálẹ̀ káyà tọpinpin dédé ṣé mo lọ ní. Agẹ̀sìn kó lé ní wá agẹ̀sìn lọ́sàn àgọ́ ọmọ èèyàn tó bá dòru. Àwa ẹ̀ sì sọ̀rọ̀ àìmọye lọ sógun torí àwọn ló máa wọ́ kẹ̀mbẹ̀rẹ̀ di ìjà. Ẹlẹ́ẹ̀lẹ́ lomi tẹ́rù tọmọ láyé pò ń mu àṣejìrẹ́ làbúmú bu Ìbàdàn. Àìwá láyé ká mọ̀ láàrùn kan lára ìjà gbòòrò láàrùn Ìbàdàn. Ìbàdàn oníṣàlẹ̀ ọmọ Olúyọ̀lé ò ṣálẹ̀ yìí ò wà láìtàláì gbogbo ọmọ Ìbàdàn akíkanjú ayé làwà ogun òkó bàjọ́ rí tipẹ́tipẹ́ nìyẹn afẹ́lẹ́lẹ́ náà gbá lórí gan kìkì ọpọlọ ẹ lè fọ̀rọ̀ ẹnu lásán túyàn ṣe ẹ tún lè fẹ̀rọ̀ ẹnu fa aṣọ àpọ́nyé ya kòró èṣù má lọ bá Ìbàdàn jagun ẹnu èmi ò bá yín jagun ẹnu o kẹ́yìn iṣẹ́ àdáhùn ìbéèrè 10 kẹ́ má sọ Gẹ̀ẹ́sì kò sí já o lórí gbogbo oríkì tẹ kìíye àwọn ọmọ nǹkan torí bí ìjà yín kan tẹ́ gbọ́. àwọn àgbọ̀ kankan ohun tó jẹ́ àṣeyí bí ìjà tẹ́ àti gbín tẹ́ fọ́ọ̀mù àti gbogbo ẹ̀ fi jẹ́ kára wọn. Ajẹ̀gbín mọ́ kára wọn. Ẹ ń jẹ̀gbín mọ́ kára wọn. Nga bá ń fún wọn níbèrè kan tó jẹ̀gbín mọ́ kára wọn. Ó yá ìbéèrè kélòó. Àti kára wọn àti gbín. Méjì lé ní. Ẹ jẹ́ wo 1132. Méjìlélọ́gbọ̀n ó lé lẹ́gbẹ̀rún kan lé ní 100 kan. Méjìlélọ́gbọ̀n lé lọ́gọ́rùn kan ó lé lẹ́gbẹ̀rún kan. Ẹ dúró ẹ ti sọ. Méjìlélọ́gbọ̀n. Méjìlélọ́gbọ̀n ni kí ni? Èyí tó wà lẹ́yìn méjèèjì. Kí ni 132? Ẹ kò sọ 132. Kí ni 120? Àádọ́fà. Kí wá ni 110? Ọgọ́fà. Ọgọ́fà ni kí ni? Ní ìtẹ̀sọ́gbẹ̀ yìí. Ọgọ́fà. Bẹ́ẹ̀ni, ó fẹ́ jáde mo ti padà. Ọgọ́fà. Ọgọ́fà ni 120. Kí wá ni 130? Àádọ́rin. 70 nìyẹn. Àdóje. Àdóje. Bẹ́ẹ̀ni. Ìbéèrè kejì lé ládóje lé ní ẹgbẹ̀rún kan. Iye ẹ̀ṣẹ̀ sọ ni. Kí ni Yorùbá ń pè ní
Àpò. Bí kan ní kàkà kí kìnìún ṣakápò ẹkùn. Àpò bí ìtẹ̀gbé kálukú àjọjọ ara wọn ṣe. Kí lẹ̀ ń sọ? Ṣé yẹn lápò? Ní kí ni? Remi. Ṣebí Ìbàdàn lẹ́lẹ́ ti wá? Bẹ́ẹ̀ ni. Ẹ̀dẹ̀ ń jòrò sùn. Ní ó yá. Kí ni Yorùbá ń pè ní àpò? Bí nǹkan tó dẹ ń gbé tán bá ń lọ sí tán bá fẹ́ lọ dẹ̀gbẹ́. Àpò. Kí kìnìún mọ́ ṣakápò ẹkùn. Akápò ìyá akápò. Akápò. Akápò kọ́ là ń sọ. Àpò ní nǹkan tó dẹ ń gbé tán bá fẹ́ lọ dẹ̀gbẹ́. Àpò àti mọ̀pápò àpò rẹ̀ bá sọ pé akápò. Kí ni akápò? Ó tó kẹ́ bọ. Ó tó ó ti tẹ́. Ó dà ẹgbà ó yá. Ìbéèrè nǹkan tí wàá fẹ́ já mi lẹ̀ lẹ́nu. Jẹ́jẹ́ wo 1268 kí ni? Igba. Kí ni 260? Ọ̀tàlélúgba. Ọ̀tàlélúgba. Ìbéèrè kẹjọ lé lọ́tàlélúgba lé lẹ́gbẹ̀rún kan. Kí ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ìgúnfẹ̀ túmọ̀ sí ní Yorùbá? Kéèyàn gúnfẹ̀. Ẹ ní sùúrù náà. Ẹ má jà tí ní sùúrù, ẹjá máa gbé tó lọ. Ẹ ní sùúrù. Ìbéèrè. Kí ló dé? Ìbàdàn ò ní ṣiṣẹ́ àìrọ́nilógun àbí? Kí ló dé? Ẹ̀dẹ̀ wá mú. Torí àwọn lọ́mọ àwọ̀ kẹ̀mbẹ̀rẹ̀ di ìjà. Ẹjá máa gbé tó lọ. Mo ti wọ kẹ̀mbẹ̀ wá bá tí wá bá yín ta. Ìbéèrè kejì lélu 1282. Ìbéèrè kejì lọ́rìnlélúgba lẹ́gbẹ̀rún kan. Sọ 5 nínú èèwọ̀ ilẹ̀ Yorùbá tí o mọ̀. Àmọ́ léwọ̀ ìdílé, èèwọ̀ ìlú, èèwọ̀ àmọ́ àwọn. Tó kó gbogbo wa pọ̀. Èèwọ̀ tàbí. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n á sọ pé obìnrin ò gbọ́dọ̀ aláboyún kò gbọ́dọ̀ rìn dé ọ̀sán àbí lọ́sàn-án aláboyún wọ́n ní kó má rìn lọ́sàn-án kì í ṣe pé ó bá ìdílé kan mu àbí ìlú kan àbí kinní kan àjùmọ̀ gbogbo wa pátápátá ní a sọ bẹ́ẹ̀ pé ká aláboyún má rìn lọ́sàn-án. 5 nínú èèwọ̀ ilẹ̀ Yorùbá. Pé téèyàn bá ń ṣọmọlúwàbí ṣé wọ̀ ni. Èèwọ̀ lọmọlúwàbí. Pé téèyàn bá kì í jẹ́ pé téèyàn bá kì í jẹ́ ọmọlúwàbí. Gbogbo èèwọ̀ àgbáyé nìyẹn. Olófòfò ẹkọ àìṣe látẹ̀ẹ̀kan tó ti ń. Ara ẹ ti ń yá. Ẹ ti mi síwájú ẹ fún mi lẹ́yọ̀ kan kó. Ẹ̀sùn mọ́ bí. Mo fẹ́ tì yín ní. Ẹ̀sìn ní gbẹ́rẹ́ pàkọ́. Bàbá máa bẹ fẹ́ lẹ́wà. Mo ti fún yín lẹ́yọ̀ kan. Aláboyún ò gbọ́dọ̀ rìn lọ́sàn-án ní ọ̀sán gangan nígbà tó ń rún kwàtàrí. Wọ́n ní ká aláboyún má rìn nínú oòrùn. Ó pàkàsọ. Ní àmì yọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní kí wọ́n má fi ọwọ̀. Kán má fi na ọkùnrin. Wọ́n má fi na ọkùnrin. Wọ́n sì máa sọ́nù àti. Bẹ́ẹ̀ ni. Kọ́ má fọwọ́ gbójò. Kọ́ má jókòó sórí odó. Ẹ má jókòó sórí odó. Téèyàn bá wà lọ́jà ọmọ ò gbọ́dọ̀ ṣubú lẹ́yìn ìyá ẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìbéèrè 1,850 kan. Tí ìrù bá jẹ́ kí ni irú? Tí irú bá jẹ́ kí ni ìrù re do? Ìrù. Bí àwọn onírù. Ní lẹ́gbẹ̀ẹ́ Lẹ́gùṣì. Bí kòkòrò bí ẹṣin tí wọ́n ń tàyàn wọ́n lè. Bẹ́ẹ̀ ògì yẹn ṣùgbọ́n ó tóbi ju ẹṣin o.
ẹ ṣé. ṣùgbọ́n ẹ gbà ẹ má ṣọ̀tẹ̀ pàtó fún wọn. Iṣẹ́ ò lẹ́ ń ṣe náà. Ẹ ṣe fẹ́ bí fídíò ni. Mo ń ṣe káràkátà. Kí lẹ̀ ń ta? Gbogbo nǹkan tẹ́ bá fẹ́. À ń ta oúnjẹ, à ń ta nǹkan tẹ́ nílò lójoojò. A ní ìsọ̀ àti ṣe yẹn. Mo dẹ̀ tún ṣe olùkànsí fún àwọn iléeṣẹ́ aládàáni nípa ètò ọrọ̀ ajé tán ṣe lè bá ìjọba ní àjọṣepọ̀ bí ètò ọrọ̀ ajé ìjọba ṣe máa ní ipa lára ètò tiwọn. Mo jẹ́ bí afárá láàrin iléeṣẹ́ aládàáni àti àwọn ìjọba bí wọ́n ṣe lè jọ ní ìbáṣepọ̀. Mo tún jẹ́ olùkànsí fún àwọn tó bá fẹ́ dúpọ̀ díje ìbò náà. Olóṣèlú ni. Èmi gangan mi ṣòṣèlú àmọ́ téèyàn bá fẹ́ dúpọ̀ mo bá wọn ṣe polongo ìbò tí mo bá wọn tó ètò tí wọ́n á fi ṣe ìpolongo ìbò wọn. Bí olùkànsí ni yín. Bẹ́ẹ̀ni. Ẹ wá wà láàrin tí mo ṣe wà láàrin iléeṣẹ́ aládàáni àti ìjọba mo wà láàrin torí mo máa ń ṣèwádìí irú ètò táwọn aráàlú fẹ́. Òun náà mo ṣe wà láàrin àwọn olóṣèlú àti àwọn aráàlú láti mọ irú ètò tán fẹ́. Ètò tán ṣe ní èsì báwo ló ṣe nípa lára aráàlú kán lè bá mọ nǹkan tí wọ́n á ṣe ní àmọ̀dún. Ó ti yé mi. Ó dùn gan o. Owó yín sì kì síbẹ̀ o. Téèyàn bá ń ṣe ọmọ onínàkúnà, téèyàn bá fẹ́ gbàpótí. Láyé tá a wà ẹ́. Ṣèbẹ́ yìí lẹ fẹ́ gbàpótí. Bí a ti fẹ́ gbàpótí lọ́ba ilé. Ó dùn. Wọ́n lè gbà rẹ̀, wọ́n lè gbà rẹ̀. Wọ́n ti sọ, wọ́n ní Ìbàdàn ẹni wọ́n fẹ́lẹ́. Ó dùn. Mo ń gbọ́. 1,800 kan. Tí Yorùbá bá pe ènìyàn ní akọ ìbẹ́pẹ kí ló túmọ̀ sí? Akọ ìbẹ́pẹ, mo dẹ̀ ti gbọ́ rí dáadáa. Akọ ìbẹ́pẹ. Orí ibi tí mo jókòó sí ló. Mọ̀. Mo mọ̀ akọ ìbẹ́pẹ. Ṣé é ṣe pé kò lè ṣe? Ìyá mi jí òun jókòó bó. Ṣé ẹ mọ̀ pé èèyàn tí ò lè ṣe òkóbó ni? Òkóbó nìyẹn kò lè ṣe. Ẹ ṣinú ìwé kíní kan lọ́dà. Wọ́n tẹ lọ́dà. Kí wá ní akọ ìbẹ́pẹ? Akọ ìbẹ́pẹ. Ní tí mo mọ̀ sí náà ni ẹ̀yìn tí tó ń wá sínú iyè mi ni ẹ̀ tí mi síwájú rárá. Kì í ṣe ẹni tí kò lè ṣe, ẹni tí ò lè bímọ. Ó náà ní. Rárá. Ó náà ni mo ń sọ. Olóòtú, ó náà ni mo ń sọ. Ẹ mọ̀ pé kò sí wàhálà. Ẹ mọ̀ pé tí mò ń sọ ni ẹni tí ò lè bímọ. Ẹni tí. Mi bá ti gbé egún débẹ̀ yẹn. Àmọ́ mo ti rí tẹ́ báwọn èèyàn gbé egún jù báyìí lọ pẹ̀lú nǹkan tí mo sọ. Torí pé ó sì kì í díẹ̀ lẹ́fi. Mélòó ni kí ni akọ ìbẹ́pẹ tí ò lè bímọ ẹ tí ò lè ṣe. Ẹni tí ò lè ṣe. Ẹ tí ò lè ṣe ò lè bímọ. Ọkùnrin ni ò lè ṣe. Obìnrin ni ò lè bímọ. Àbí ọkùnrin wọn a máa sọ pé eléyìí òkóbó ni. Ẹ̀ṣunú ìwé ni. Wọ́n ti tẹ̀ lọ́dà. Ẹ tí ràn mí lọ́wọ́ láti gbà tí mo ti débi o. Ṣé torí pé mo. Ó dáa, mo máa ràn yín lọ́wọ́ pẹ̀lú ilé. Torí pé mo kì Ìbàdàn àti bọ́bà lè jà. Ṣé kí n ti parapọ̀ àbọ́bà lè jà. Ó dáa. Ẹ débí ẹ bẹ̀rẹ̀ sí ń lọ fún 30 ìṣẹ́jú. Èmi ni kinní kan. Ó dáa. Àwa ni mo pè o. Gbogbo Ìbàdàn ni mo kó papọ̀. Rárá, gbogbo Ìbàdàn kọ́ tó wá sọ wípé ó yá mò ń gbọ́. Ìbéèrè 7,300 kan. Kí ni Yorùbá ń pè ní tòmí ẹ̀rú? Àbí èrú ni? Bí ayédèrú nǹkan, mọ́yáǹdì. Ẹ fẹ́ máa há? Mo fẹ́ òbí àwọn èèyàn ń dì í. Rí ìkọ̀rọ̀ ṣe, wọ́n lè ha. Èrú. Ìbàdàn, ó ga, wọ́n lè ha lójú wa bí. Ẹ pẹ̀lẹ́ o. Èrú náà ni.
Domi èrú. Pé ayédèrú nǹkan bí òfégè. Rọ èyí tí mo gbé lọ ẹ lè máa ràn mí lọ́wọ́ lọ́tẹ̀. Èrú nǹkan tí à ń lò láti báwo mo ṣe máa ṣe mọ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ jọ wá ni mo fẹ́ bí yín tẹ́ bá gbà máa fún wọn. Èrú náà pè. Èrú ẹ mọ̀ èrú lẹ́yìn ń pè. Ẹ lè máa ràn mí lọ́wọ́ lọ́tẹ̀ yìí ká tó bẹ̀rẹ̀ kí n tiẹ̀ tó kà rárá ẹ ti lè máa ràn mí lọ́wọ́. Ṣé mọ̀ pé fún idà kí ni ìdí idà? Akọ tọ́wọ́ ọmọdé ò bá tẹ̀kù idà. Eku. Kí wá ní èrú? Ṣé ẹ̀rú lẹ́yìn mọ̀ sí? Ẹ̀rú lẹ́yìn mọ̀ sí náà. Èrú. Wọ́n ní dàmbá kọ jẹ́ kò mọ̀ pé ilé rẹ̀ ló ń bàjẹ́ ṣé òun ṣe. Lérú. Bá mi yọ. Èrú ń tọ́ bẹ́ẹ̀. Èrú ń tọ́ bẹ́ẹ̀. Àbí. Èrú ń tọ́ bẹ́ẹ̀. Ẹni kí n máa bí yín. Ó yá. Kí ni àkùtàn kí ọ̀bẹ sínú ẹ̀? Ìdí ọkọ́ èrú kọ́ ẹ lè sọ pé èrú ọkọ́ èrú èrú. Ó ń lọ. Bàbá mi tí èèyàn bá ń ṣe ọmọ nínàkúnà. Ó sì kì í síbẹ̀. Tí ẹ bá fẹ́ dá ilé iṣẹ́ tí ó máa wà láàrin tó máa jẹ́ afárá láàrin ìjọba àti àwọn ará ìlú lẹ̀, kí lẹ nílò láti dárú ilé iṣẹ́ yẹn lẹ̀? Kẹ́ ti mọ̀yàn ní aráàlú kẹ́ sì ti mọ̀yàn níjọba. Ṣé nílò owó? Ṣebí kẹ́ wọkọ̀ lọ síbẹ̀ ni eléyìí ẹ lè fi wọkọ̀ lọ́dún kan. Ẹ̀yin lẹ fẹ́ wọkọ̀ àdáwọ̀ ẹ gbé kórópè ẹ gbé kí ọkọ̀ èrò ẹ jẹ́ máa lọ́bẹ̀. Ìbéèrè 4,100,000. Kí ni Yorùbá ní ìgbàrígbà? Ìgbàrígbà dòdòdò mi. Ìgbàrígbà. Kí ni Yorùbá ń pè bẹ́ẹ̀ kí ni? Ṣé mọ̀? Ṣé ìṣàwọn tó máa ń rúgbà? Ṣé mọ̀? Ṣé mọ̀? Kò ń ṣarúgbá? Eléyìí tó ń ru tọ̀ṣun Òṣogbo. Ìgbàrígbà. Àbí ìgbà wáṣẹ̀ ìgbàrígbà. Ìgbà ìwáṣẹ̀ kọ́. Ìgbàrígbà. Ẹ mọ̀? Mi mọ̀. Wà mí yọ. Ṣé mọ̀ erinmi? Bẹ́ẹ̀ni. Ìkejì erinmi rhinoceros tàbí kí náà ń pè òun ní ìgbàrí ẹ ti mọ̀. Ìkejì òun máa ń ní ihò tó òun máa ń lọ sókè báyìí ó máa ń ṣe báyìí. Ibi tí mo ṣe mọ́dàrí kan mi sí. Mọ́dàrí kan a ti dárí kan eléyìí. Ká má pààrọ̀ o téèyàn bá ń ṣọmọ nínàkúnà. Ṣìkè. Ìbéèrè 7,300,000. Kí ni Yorùbá ń pè ní dòmímí? Ìdágbẹ́. Ìdágbẹ́. Àwọn ìbéèrè mi yìí pàkàṣọ díẹ̀ o. Ìdágbẹ́. Ẹ mọ̀ ìdágbẹ́? Ẹ̀rù yín gan ń bà mí báyìí. Kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí ìdágbẹ́ wà?
ìdágbẹ́. ẹ mọ̀. ẹ tì mí síwájú. ibo mo fẹ́ tì yín sí mo sọ kí ni jẹ́ ẹ tí wo kí ni jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí èmi ìdágbẹ́ wà. Màmí yọ. Àwọn àgékù igi koríko tẹ́mọ̀ wọ́n bá ń wà nínú kùkùté. Igi kéékèèké tó máa ń gúnyàn lẹ́sẹ̀ kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ táwọn èèyàn máa ságìrì níbi tí ìdágbẹ́ wà nítorí ẹ máa tẹ̀lé ẹsẹ̀ rìn níbi tí ìdágbẹ́ bá wà. Bóyá èèyàn kan fẹ́ máa sọ̀rọ̀ kókò máa bóyá ibi tẹ́ ti ń polongo ìbò. Ẹ ti wá ó ti dèbò ara rẹ̀. Rárá téèyàn níbi tẹ́ ti ń polongo ìbò kéèyàn kankan máa fọwọ́ lálẹ́ kí ló ń jẹ́ gìrìgìrì ẹsẹ̀ níbi tí ìdágbẹ́ wà. Ìdágbẹ́ ni ẹni tí ẹ̀ ń gbè sí lẹ́yìn láti lè wọlé pé ẹ fi lẹ̀ ẹ jẹ́ kó sì máa lọ kó sì máa polongo lọ náà kó máa jẹ́ alárànpọ̀ ni torí àwa ni ìdágbẹ́ a máa dá dúró kò ní wọlé. Mo ti fún yín ní ọ̀rọ̀ kan tẹ́ máa lò nígbà ìbò nìyẹn. Ẹ ṣé. Ìbéèrè kẹta lè. Ṣó ti yọ? Ó ti yọ. Ìbéèrè kẹta lè lọ́rìn lé lúgba lé lẹ́gbẹ̀rún kan. 1283. Kí ni Yorùbá ẹyẹ yìí? Sparrow. Lórúkọ méjì tèmi mọ̀ sí o. Ẹ̀lúùlù àbálápàǹdẹ̀dẹ̀. Alápàǹdẹ̀dẹ̀. Àmọ́ pẹ̀lẹ́ lùlù náà. Tán bá ní ẹ̀lúùlù tó fi òwúrọ̀ rẹ̀ ṣe ìmẹ́lẹ́ ẹyẹ wo náà ń sọ? Kí ni òyìnbó ẹ̀lúùlù? Ẹ̀lúùlù tó bá lọ sẹ́pàdò ó máa ń fa òjò tó bá ibi tí Bàrí ti kọ ẹ̀lúùlù tó bá lọ sẹ́pàdò orí ara rẹ̀ ni ó fàjò sí o. Ẹrù tí gbogbo bá ti di orí ara rẹ̀ ni ó gbé kà. Ẹni bá ní ìrùmájà èmi ẹ̀sìnké. Ẹ sọ́ra ní ìjọba gbọ́dọ̀. Orí mi ilẹ̀ ń kọ́ lọ yẹn. Ó ti dà bẹ́ẹ̀. Orí nǹkan tó ń bẹ lẹ́yìn nǹkan tí mo fẹ́ sọ. Ìbéèrè kẹfàdínlọ́ọ̀ọ́dúnrún-lé-lẹ́gbẹ̀rún kan. Ọmọkùnrin àkọ́kọ́ bí nínú ẹbí ni àrẹ̀mọ. Kí ni Yorùbá ń pe ọmọbìnrin àkọ́kọ́ bí? Ṣé ẹ mọ̀? Àrẹ̀mọ. Mo àpélé náà dá ojú. Bẹ̀rẹ̀. Ìgbéragadé o. Kí ló dé? Ó ti tán ni? Ó ti tán? Abala tí mo fẹ́ wà náà ni mo wà. Ìsìsọ òyìnbó. Ohun aláfẹ́dà ohun aláfẹ́dà ṣe ohun màládà yìí. Alábádé 1550. Ọmọ ìyá mi, téèyàn bá ń ṣe ọmọ onínàkúnà eléyìí, téèyàn bá fẹ́ jẹ́ ìsọ̀gbè láàrin ìjọba àti aráàlú. Àmọ́ ìbéèrè akọ ọ̀bẹ́pẹ ó dùn mí o. Torí mo mọ̀ yànnà náà ẹ ti fún yàn ní nǹkan tí ò tó báwọn tí mo ti rí. Fẹ́ràn Ìbàdàn, a sì fẹ́ràn yín Ìbàdàn. Màá délé wí bẹ́ẹ̀ ni. Màá délé wí. Èmi. A sì fẹ́ màá délé wí. Èmi Ìbàdàn. Ìbàdàn tó jẹ́ wípé Ìbàdàn wà. Torí mo gbà béèrè wọn. Ọmọ àfikàrà ń fọ́rí mú. Àfifọ́rí mu. Ìbàdàn ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá. Àgbàlá Ògúnmọ́lá tó kókó sáré. Ìlú Bíkúnlé. Àgbàlá Bíkúnlé joko bá bẹ lòmíì lọ. Wọ́n ní Ìbàdàn tí ò jalè ìlú Bàrí, ìlú Òṣùpá. Ìlú Ayọ̀. Ìlú Ṣèyí. Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Mi ò fẹ́ Ìbàdàn ṣeré o. Ìbàdàn
ẹnu wọn fẹ́lẹ́ o a lè fọ̀rọ̀ ẹnu lásán túyàn ṣe a tún lè fọ̀rọ̀ ẹnu fàṣàn àpọ́lé ya kòró èṣù má lọ bàdàn jagun ẹnu. bí ẹ bá mi dèrè olófòfó. ló pọ̀ kí síbẹ̀ ṣẹlẹ̀ eléyìí wọ́n ní kẹ́ máa fi mú mi ìwé náà wà ń bẹ̀ fún yín láti máa fi kọ̀ọ̀kan mo ní ẹ̀bùn kan tí mo fẹ́ fún yín máa fún yín lẹ́yìn máa fún yín lẹ́yìn. ẹ ṣé gan ni tẹ́ wá o láti Ìbàdàn ló ti wá. òkè Ìbàdàn máa gbé yín ẹ ṣé dà. wọ́n tó dé ṣe mọ̀ a máa wá sí Ìbàdàn a máa ṣe Másòyìnbó nìbàdàn. màá fẹ́ràn láti tún ṣe tẹ́ bá ti wá sí Ìbàdàn màá fẹ́ràn láti tún ṣe. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣe tútò ní ẹ̀pẹ̀lẹ́ owó kì í síbẹ̀ a tún ran iṣẹ́ yín lọ́wọ́. ẹ sọ fún mi pé ìlọ́po méjì mi ìsòyìnbó. mi ìsòyìnbó kankan sọ ìlọ́po méjì lówó. sọ ìbò. ẹ fẹ́ gé oyin Ìbàdàn tẹ́ ẹṣẹ gbé ìbò lẹ́nu mi. tí mo ti rò bí a ti bá débi yín mọ̀ sọ Ìbàdàn fún yín mọ̀ sọ ṣẹ́ wá rí ṣẹ́ débẹ̀ àmọ́ mo tún sọ ojúlówó Yorùbá ètò sóyìnbó ẹ bá ń kówó mi ẹ ṣe olóòfò ẹkọ ẹ ṣe. ẹgbẹ̀rún lọ́nà àádọ́rùn-ún. bí Yorùbá yín ni mo yínra mi. bẹ́ẹ̀ni aláǹgbá tó bẹ́ látòrí ìrókò omi rí ẹ̀ sókè ó ní yáyàyà I salute myself bẹ́ẹ̀ni kọ́ńkọ́ ò bá yín mi ayọ̀ fúnra rẹ̀ àyíra ẹ̀ ẹ̀kọ̀lẹ́ ẹ̀ tún ti ń ṣọwọ́ báyìí olóṣèlú lọkùnrin yẹn. adúgbò lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò ẹyọ bá mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣètò ní o láti wà lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí o tẹ bá fẹ́ gbọ́ wa àbẹ́ fẹ́ kópa lórí ètò ẹ fi àtòjíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ fi ń wò wá ní sáà yìí Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi Èjì Ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ ajígágá rí ayérégédé sádọ fíroko ayérégédé ọrọdọ fíbọ Alédèjì Ọba èmi ò kíra mi tẹni tó wá sórí ètò. tẹ bá ní kí n máa lọ ni ó ń lọ nìyẹn. ó tó ní gàrí ire o. ẹ̀gẹ̀yé kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. kámárì máa sẹ́yìn bóńbí kámárì máa sọ̀yìn bó. kámárì máa sọ̀yìn bóńbí kámárì máa sẹ́yìn bó. máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó kálejò máa lo èdè mi ni ó sọ. máa sọ̀yìn bó.